For the 100th time, I am not Hausa. I don't know how gullible or how ignorant some people like to remain for the rest of their lives. Northerners have been on this challenge. Of course, I am not Hausa. Of course, I'm from the north and I'm not Hausa. Some people in the comment section will still go and say, oh, cry me a river, cry this one, oh, you are Hausa. Northern Nigeria has hundreds of tribes. Yet you choose to say because this one is the popular one or because they speak the language, that is who they are. How? Like, I know that you're not smart. Do you understand? But is the pride in your lack of smartness that surprises me and amazes me, to be honest? Because how dare you? People are telling you, oh, this is who I am, this is my identity. And I'm not going to say, oh, I am LGBTQ WF. I am saying, this is my tribe, this is what I am. Not something that I have to explain to you 100 times, but you choose to remain ignorant. This is the end of it. No grief for anybody. Enter the one, come closer. Anybody tell you, you are Hausa, tell the person that the person is Igbo, if the person is Yoruba. Let it be like that. No grief for anybody. We are standing on the truth, we are standing on business, and we are standing on insisting on who we are as our identity. Would you want to see her? Ọmọ Yorùbá, ẹ wò ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Gunmi ti jẹ́wọ́ kábíyèsí Elédùmarè. Ọba tí ó fẹ́ rọ́, ọba tí ó ní fi kan bọ̀ kan. Ẹ̀yin àgbà Yorùbá bọ̀, ẹni bí wọ́n bá lọ fógún ọdún. Ìjọ kan ṣoṣo báyìí lóòótọ́ máa bá Gunmi ti jẹ́wọ́. Kódà Gunmi ti jẹ́ ká mọ ìdí tí àwọn olórí burúkú tẹ́rọ́rìsì yìí fi ń pa wá káàkiri ilẹ̀ Yorùbá. Kódà ó tún jẹ́wọ́ òun àti àwọn tí àwọn ló rán wọn níṣẹ́ tí bá níná jó lórí omi ẹni lọ kéwú ẹ̀wà. Ọmọ Yorùbá, this is a very serious security alert. Mo fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa káàkiri àgbáláyé, tẹ́ wà Nàìjíríà, tẹ́ wà ní Áfíríkà, tẹ́ wà ní Amẹ́ríkà, tẹ́ wà ní Europe, tẹ́ wà ní Asia. Mo bẹ̀ yín nítorí Ọlọ́run. Ẹ bá wa send fídíò yìí sí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé tí a bá mọ̀. This is a very important information. Information yìí jẹ́ top notch. Ọmọ Yorùbá, Gunmi ti kàbí àjẹ́. Ṣé a sọ fún yín? Ìgbà wo làwa ti ń sọ fún yín wípé àwọn kàbá Fúlàní àwọn ló rán àwọn ọmọ wọn láti wá máa pa wá lẹ̀ Yorùbá. Nígbà tá a sọ̀rọ̀ yẹn ń gbà yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀. Wọ́n ní pé àwa tribalistic, pé I like nepotism, kìnìkan. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi, wọ́n bẹ̀rẹ̀ sí ní blow oríṣiríṣi grammar. Ó wá dàbí ìgbà tí professor tó bá déwájú ìyá tó ń tata tó da òyìnbó bolẹ̀. Ṣé mọ̀ pé òyìnbó yẹn ò wúlò? Ìyá ìyá kò máa wò bẹ́ẹ̀ tó lágànná ni. Gẹ́lẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn Fúlàní yẹn ṣe rí. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jára wa. Bàbá wa, emeritus merited Professor Adébánjí Akíntóyè Stephen. Bàbá tọ́lọ́run wọn sí gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé, àti bàbá wa Dr. Commander Chief Generalissimo Arólé Odùduwà alánú ọmọ Yorùbá, ajáfún Yorùbá Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó babadami ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mọ orí nǹkan fìrí tàbá rìnrìn ká ní arìnrìn. Ọmọ Yorùbá ó ti set bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó ti set torí wípé àwọn Fúlàní rí pé a ti rí gbogbo nǹkan táwọn plan, wọ́n dẹ̀ rí pé kò sí nǹkan táwọn lè fi bò mọ́, so therefore they have come out and say the fact wípé sẹ́ àwọn máa gbalẹ̀ Yorùbá. Pé Gunmi tún jáde ó tún sọ, ó ní wọn ò gbọ́dọ̀ dìbò fún any president
tó bá máa pa àwọn terrorist ó ní kò yọ sọ o newspaper gbé o màá fi hàn yín o màá fi hàn yín kò yọ sọ rárá. ṣe mọ̀ pé kéèyàn yọ nǹkan sọ ọ̀tọ̀ kéèyàn kàn fi nǹkan pòwe ọ̀tọ̀. Gunmi ní àwọn ní gbogbo north àwọn ò ní dìbò fẹ́ni tó bá pa terrorist, àwọn ò ní dìbò fẹ́ni tó bá pa bandit. Kí ni wọ́n sọ pé fà? Wọ́n ní nítorí pé àwọn làwọn wọ́n ṣẹ́ ọmọ àwọn ni warrior táwọn ní tó ń defend the forest àwọn. Mi ò rò pé ìgbọ́ mi yẹ èèyàn wa ọ̀rọ̀ yá máa dàbí eré. Ó ṣọ̀kì yín ó ṣọ̀kì mi náà. Nígbà tèmi náà ka kíní yẹn délẹ̀ mo mí kọlẹ̀ tó 1 million times. Níbi tí mo mí kọlẹ̀ dé ẹni tó wà ní ẹgbẹ́ yàrá mi wá bá mi pé kí ló dé must be kí ló ṣẹlẹ̀ kí ló tó kàn mí kọlẹ̀ pé láti bí àbí 20 minutes làwọn ti ń gbọ́ tí mo kàn mí tí mo ń pé ṣé ò sí kankan. Kódà wọ́n sọ débi pé ààbẹ̀ nìkan ṣaláìsí ni because I can't just hold my breath. Ọmọ Yorùbá ogun ti wọlé. Àwọn Fúlàní jẹ́ kó máa yí wa wípé anybody tó bá ti ń pa bandit ó ń ṣígun fáwọn ni wọn parọ́ àwálà fúra ẹ flashback. Gunmi sọ ní 2022 ó ní anybody tó bá ti ń pa terrorist tó ń pa Fúlàní terrorist pé àwọn ló ń bájà pé torí pé àwọn ló ń secure forest àwọn tó túmọ̀ sí wípé forest wọn ní gbogbogbò ilẹ̀ Yorùbá. Tẹ́ bá wò dáadáa ẹ rí pé àwọn Fúlàní yìí wọ́n ti deploy ra wọn sí gbogbo wọ́n ti surround gbogbo ilẹ̀ Yorùbá àṣẹ ó afẹ́ tó bá fẹ́ tanra ẹ̀. Ó hàn sí yín ó hàn sí mi ó hàn sí everybody. Kódà Gọ́vnà Mákindé wọ́n ti sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n náwọn afẹ̀míṣòfò wọ́n wà ní 2 kilometers síbi táwọn wà tó dẹ̀ dájú pé wọ́n ń tírèènì níbẹ̀ ni. Yá àbí ṣé Gọ́vnà Ṣèyí Mákindé ṣàfẹ́sọpọ̀ máa jáde wá sọ tí wọ́n rí a whole chief security of the state. He will never say what is not right concerning security. Ṣèbẹ́ gbúgbọ́ tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun state náà tí Gọ́vnà Adémọ́lá Adélékè Jackson tí wọ́n arrest more than 100 Boko Harams tí wọ́n train tó ń fi àdó olóró train ní wọn. Ẹ̀rí kan pa mí gbogbo bí àwọn táǹkà ṣe explode lẹ́nujọ́ mẹ́ta yìí tí wọ́n sọ fẹ́ èèyàn pé wọ́n ṣubú ní Ìrọ̀nì. Àwọn terrorists wọ́n ti wà around àwọn ló ní mo fura sí pé wọ́n blow gbogbo àwọn táǹkà tó gbépo tó ń pa hundreds of people. That is that about that. Nǹkan mẹ́ta ni mo torí ẹ̀ wá. Now ọmọ Yorùbá ó ti wá hàn nísìnyí wípé àwọn Fúlàní wọn ò bá wa mú láàbò. Ẹ bá mi send fídíò yìí sí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé Gunmi ti jẹ́wọ́. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé Gunmi ti lu awo. Èmi dẹ̀ mọ̀ pé èdì ló dì tó fi sọ̀rọ̀ yẹn síta because on a neutral ground kò jẹ́ kó sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn síta. Ó sọ nítorí wípé èdìdì torí pé àwa ọmọ Yorùbá a ò dákẹ́. Ẹ̀yin ìyá wa bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà bẹ́ẹ̀ lẹ̀ ń gbàwẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ ń ṣe ìṣòru bẹ́ẹ̀ lẹ̀ ń ṣe ìlàtúlì kọ́dírì bẹ́ẹ̀ ni àwọn tó jó níṣẹ̀ṣe wọn ojoojúmọ́ ni wọ́n fi mú àwọn tó jẹ́ pé nínú ọ̀sẹ̀ kan wọn ò lè máa rúbọ lẹ́ẹ̀mẹrin ẹ̀ márùn nítorí ọ̀rọ̀ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Àìmọye tèmi fún ara mi ń ṣe tẹ́ẹ̀dá Ọlọ́run kankan rẹ̀ gbọ́ rí. Bàbẹ́gbà ẹbọ kìíní fún wa lẹ̀ Yorùbá bàbẹ́ bó bá ṣe yọ sí mi lọ́wọ́ kò ń ṣe bí ká má ṣe bí ẹ̀mejì mẹ́ta lọ́sẹ̀ kan èmi personally. Àdúrà wa ti ń gbà báyìí. Gunmi ti jẹ́wọ́ lẹ́yìn tó jẹ́wọ́ kí ló tún kù ó jẹ́ kí ìjọba lọ pick ẹ̀ up ni. Nígbà tó kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀ ní 2022 wọ́n ní wọ́n invite ẹ̀ fún questioning. Ṣó jẹ́ kó fílàbì kí wọ́n detain ẹ̀. Tẹ́ bá wo gbogbo Nàìjíríà lè ní yẹ àwọn afẹ̀míṣòfò wọ́n ń bá wa fa serious wàhálà. Bó ṣe ń pààyàn lọ́tùn ló ń pààyàn lósì ló ń jíyàn gbé lọ́tùn ló ń jíyàn gbé lósì.
so tí Gunmi yẹn bá jáde tó bá confess, kí ló dé tí a ò dìímú kó ràn wá lọ́wọ́ láti débi táwọn fámìlì ẹ̀ tí wọ́n jọ jí wa gbé wà? Ariwo tí bàbá wa olóyè Sunday Igboho pa fẹ́yìn àgbàgbà ilẹ̀ Yorùbá nìyẹn, tí àwọn tó jẹ́ northern elders, àwọn Fulani elders, not northern elders, Fulani elders, nígbà tó bá lè jáde síta gbangba pé ẹnìkan kan ò gbọdọ̀ pa àwọn báńdíìtì tó ń paráàlú, pé warrior àwọn ni wọ́n, fighter àwọn ni wọ́n, tó ń protect inú forest àwọn. Forest ilẹ̀ Yorùbá ló pè ní forest àwọn o. On anybody gbọdọ̀ fọwọ́ kàn wọ́n. As a matter of fact, ìjọba tó bá pa wọ́n, wọn ò ní jẹ́ kó dé orí àpèrè. Tó bá jára ọkọ ló ń ṣe kù ò ní ṣẹlẹ̀ kejì. They don't have that power again. Torí ẹ̀ ni mo sọ fún wa wípé lóòótọ́ a lè má support bàbá Tinubu, a lè má support wọn Nàìjíríà, but bàbá Tinubu ti ṣàwọn kankan nítorí pé ayé àwọn àgbà Fúlàní yẹn ti bàjẹ́ pátápátá. As a matter of fact, Fúlàní ò lè dá produce northerner, wọn ò lè dá produce president mọ́. Tẹ́ bá wo fídíò tí mo kọ́kọ́ play kí n tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, ọmọbìnrin kan sọ̀rọ̀, ó ní àwọn èèyàn ń pè òun láwùsá, pé òun ń ṣe Haúsá, òun ò kì í ṣe mọ́là. Ó ní ẹ̀yà tó wà nílẹ̀ Haúsá táwọn Haúsá ń claim pé Haúsá ni gbogbo north, kò ṣe gbogbo north l'Haúsá o. Wọ́n ní Haúsá is just one tribe of hundreds of tribes that they have in northern part of Nigeria. Ọmọbìnrin yẹn tú àṣírí yẹn, kò dẹ̀ kì í ṣe òun nìkan, a lot of people ni wọ́n ti jáde tí wọ́n ti sọ bàbá Tinubu ti gbà sí fún wọn, wọ́n ti ran gbogbo wọn lọ́wọ́, in the sense that wọ́n ti fi everybody síbi tó belong sí. Vote gbogbo wọn làwọn Haúsá máa ń gbà tẹ́lẹ̀ tí wọ́n ní Haúsá ló kàkà tí Fúlàní ló sin ẹni yẹn débẹ̀. Irọ́ ni. It is high time tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu torí àìtí ìgbà Yorùbá nation a ṣẹ̀fẹ̀ gbà ni, so therefore ó ti tó àsìkò tí bàbá Tinubu tí wọ́n nídìí láti gbé Gunmi, because tí wọ́n bá gbé Gunmi ó ṣeé ṣe káṣírí má tú. Gunmi ti fẹnu ara ẹ̀ sọ, gbogbo ayé lórí nígbà tó sọ, kò ṣẹ̀ṣẹ̀ sọ, ó ti jẹ́wọ́. Kí ló wá dé ta wá fi wá ń wò kí àwọn olórí burúkú yìí kọ́ máa pa àwọn àmì tó ń fowó taxpayer train? Did you know how much it takes Nigeria to train one soldier? Ṣé mọye approximately iye tó jẹ́ sá láti train soldier ẹyọ kan, láti sọ civilian di soldier? It is not a joke. It's taxpayers money. A tún wá di soldier tán, wọ́n á gbé rifle fún, wọ́n á gbé gbogbo ẹ̀ fún owó taxpayer, tax wa. Ẹni tí wọ́n fi tax wa build, olórí burúkú Fúlàní tí ò ń ṣara wa, gbogbo àwọn Sultan of Sokoto, Gunmi nkankan, they are not part of Nigeria, they are not part of us. Gbogbo ẹnu ni mo fi sọ, wọ́n fẹ́ wá invade wa ni, wọ́n fẹ́ ya kọlù wá. Àwa dẹ̀ ń fásìkò yìí sọ fún wọn wípé tó bá dán wò wọ́n á dán tán. Ohun tí wọn ò rí rí a máa fi ràn wọ́n lẹ̀ Yorùbá, mo fi Ọlọ́run búra fún yín. Ó máa yàtọ̀ sí tàtẹ̀yìnwá, because a máa defend ara wa, a máa defend the property wa, a máa defend ilẹ̀ wa. Ìwọ lórí burúkú kan ò lè wá from nowhere kó bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn wa, all in the name of one Nigeria, all in the name of pé bàbá yín ló ní ilẹ̀ Yorùbá. Ṣé rí pé bí wọ́n ṣe mọ̀ pé ọmọkùnrin kan jáde ó wá tú àṣírí àwọn Fúlàní, ó ní gbogbo bá ṣe ń gbọ́ tó ń pààyàn nílẹ̀ Haúsá, ó ní kò sí àwọn Fúlàní ló ń pa o, àwọn Fúlàní ni wọ́n lọ ń ká àwọn Haúsá community mọ́ tí wọ́n dẹ̀ ń pa wọ́n, tó ń pa àwọn other tribes náà. Haúsá kò dàbí general language fún gbogbo wọn ní north ni.
just like bí Yorùbá èdè Yorùbá ìbò ṣe jẹ́ general language ní south west ní west bẹ́ẹ̀ ló ṣe jẹ́ àwọn Fúlàní tí wọ́n tó 1 million wọ́n tó 1 million tó ń dá wà láàmú yìí wọ́n wá kóra wọn jọ wọ́n lọ pa àwọn other tribes lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ti wá pa àwọn yẹn tán wọ́n wá fàbọ̀ sílẹ̀ Yorùbá bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti station àwọn èèyàn wọn káàkiri sí gbogbo ilẹ̀ Yorùbá àwa mọ̀ pé dídùn lọ́sàn-án máa sun àfi tó bá jẹ́ pé ilẹ̀ ta dúró lórí ẹ̀ yóò kì í ṣe ilẹ̀ Yorùbá ló kù ogun kó ilẹ̀ Yorùbá tàtàtàtàtàtà òun ló ṣe ń yà wá lẹ́nu ta ṣe ń wo àwọn bàbá wa tó ń fún àwọn olórí burúkú yìí lọ́rọ̀ sọ tí ó bá ṣe pé àìfinipé ni àìfèèyànpèèyàn tó múru Fúlàní kó máa wọlé Yorùbá wá pààyàn irú Sultan of Sokoto kó máa pàṣẹ ó fẹ́ ba ayé wa jẹ́ bí ayé àwọn ọmọ wọn ṣe bàjẹ́ ilẹ̀ Haúsá mọye oil well táwọn Fúlàní ní Kàbá yìí ní oil well tó jẹ́ pé ọmọ Yorùbá àtọmọ Ìgbò ló ní oil well tó jẹ́ pé it belong to the east south and south west olórí burúkú àwọn Fúlàní wọ́n pín sọ́wọ́ wòye billions of dollars táwọn Fúlàní caliphate tí wọ́n generate on a daily or weekly basis kó wá jẹ́ pé ọ̀dọ̀ wọn náà ní ìṣẹ́ tún bá wọn múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu wọ́n fẹ́ extend di àlùmájìrì sílẹ̀ Yorùbá kó dẹ̀ lè work kó má dàbí pé mò ń fi ogbó ẹnu pé èmi nìkan ni mò ń dá sọ látàárọ̀ ẹ jẹ́ sáré play kọ̀ọ̀kan fún yín kẹ́ lè mọ̀ wípé ilẹ̀ Yorùbá a ti jí báwo lè yọkọ́ ṣe báwo lè yọkọ́ kọ́ máa ṣe jí tó dẹ̀ máa wò pé òun lè fẹ́ pópó òun lè make a decision fún wa like seriously nílẹ̀ Yorùbá nílẹ̀ bàbá tiwa kó tó di pé màá play kìíní fún ẹ má gbàgbé o Lati ti súnmọ́ tán o ẹ support Masbi TV o a dẹ̀ tún fẹ́ ṣòkú ìyàwó bàbá wa ilẹ̀ Yorùbá bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè fẹ́yìn tẹ́ bá fẹ́ support burial ceremony tó fẹ́ ṣe ẹ kàn sí mi àkáǹtì ìfẹ́ lódùn là ń lò mi ìfẹ́ pè síta but kí o gbèyàn lè mọ̀ wípé àkáǹtì ẹni mo fẹ́ fi sílẹ̀ torí àwọn kan wà tó bá tún gbọ́ papè nísìn tí àdárúkọ tó wà tí àpẹ́ àbí tá àdárúkọ wọn á ní káàkáǹtì ẹ̀ ló ń fáwọn èèyàn kíní kan no ẹ̀yin tẹ́ bá fẹ́ support bàbá Akíntóyè tẹ́ fẹ́ support party wọn tí ìfẹ́ lódùn àti YSM tí wọ́n plan ìfẹ́ lódùn lẹ́ máa rí lórí àkáǹtì yẹn so mi ìfẹ́ pé nọ́mbà ẹ̀yin tẹ́ bá fẹ́ fi kọ̀ọ̀kan ránṣẹ́ sí bàbá ẹ jẹ́ kí n mọ̀ kódà kẹfẹ́ bá wọn sọ̀rọ̀ face to face màá gbé fóònù lọ fún wọn tàbí kí n kọ́ ní ẹ̀gbóhùn wọn live and direct àsìkò ta ní láti ìwọ̀gbà yìí bàbá Akíntóyè kàlélẹ̀ we need to make him happy má jẹ́ ká dáadáa bàbá that is that about that now fún studio project mi tí mò ń pariwo ẹ̀kẹ́ ní dá lo ilé ayé yín o ọmọ Yorùbá máa wò mí ràn o mo sọ fún yín àti ráwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n support wa studio project wa sì takú síbi tó wà 5.5 mo fọlọ́n bẹ̀yìn a dẹ̀ ti rí okùn 1 million tá à ń wá ní orí ọ̀rọ̀ ilé ẹ support mi ẹni tere èjì tere á débi tó ẹ kó dé ẹ má jẹ́ kó jẹ́ pé tẹ bá wá gbọ́ pé wọ́n ṣe jàǹbá fọ́tà Masbi wọn náà mọ̀ ìdẹ́ pariwo pébi tó ń gbé yẹn ó dẹ̀ sọ o lé kiri kan o lágbára Ọlọ́run tèmi ọmọ yìí Masbi ò ní rí bẹ́ẹ̀ I need to be out of this place with immediate effect mo bẹ̀ ògùn yín nítorí Ọlọ́run fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wá support Masbi TV account number mi is 021 41 68 704 021 41 68704 02141 68704 Williams Olúwatósìn Zanulẹ̀ marí lórí ẹ̀ God bless you all fẹ́yìn tẹ́ bá dẹ̀ fẹ́ pè mí kó tó di pé mo bọ́ sí àti ẹ̀ndì programu fẹ́yìn tẹ́ complain ní comment section wípé nọ́mbà mi ò lọ mọ́ +229 5774 7970 +229 5774 7970 Odun Agbara kó nígbẹ́ ọ̀dàlẹ̀ now
ẹ jẹ́ kí n sáré play fídíò ọmọkùnrin kan fún yín, fídíò méjì ni màá play ní tí mi lè ní interrupt ẹ̀yin náà ẹ wò àìtí ìgbà Sharia láyè ẹ̀wọ̀n àwọn ọmọ yín wá pa wá lẹ̀ Yorùbá, all in the name of fighting for religion, all in the name of serving God. No, it's not done that way. Tẹ́ ẹ bá gbàgbé di àwọn Madam Fodio Sokoto ni wọ́n kọ́kọ́ kọ́ńkà gẹ́gẹ́ bá a ṣe gbọ́. Àwọn these people you are seeing, they are not Nigerians. Àwa ọmọ Nàìjíríà la gọra wa, pàápàá jùlọ àwọn northern part of Nigeria, torí pé wọ́n fẹ́ supersede everybody. Wọ́n wá lọ kó àwọn jàǹdùkú wọlé. At the end of the day ńkọ́ kò wá pé wọn mọ́ báyìí. Lágbára Ọlọ́run èmi àti yín a ò ní tọrọ jẹ. Lágbára Ọlọ́run èmi àti yín a ò ní ṣe ẹ̀sìn. Lágbára Ọlọ́run èmi àti yín a ní tójú ayé mọ́lẹ̀. Ó yá náà ẹ kí n bẹ̀rẹ̀ láti bí báyìí àbí kọ́kọ́ play ọmọ títí western organization kìíní ni. Ẹ jẹ́ kí kọ́kọ́ play ti bọ̀bọ̀ ìtorí tí ẹ ògùn ti samsodium kí tó wá bọ́ sí ìkejì gangan tó rí jẹ́dì normal one. Who be this man? Short time and wetin be your name? Short time wetin be your name? Why be say some people dey like this wey be say they no get sense? They go leave wetin they suppose to face or dey do another thing. Please, wetin concern Nigeria matter? Okay. You say they say you wan carry Nigeria abi Sharia law come for Nigeria as e dey mad. No one dey do that one. When it concern us concern you. You wan send us to Alimoji. You don say Ogunmoji. Shey na wetin concern you na im be the next wey suppose to give the data. You no suppose to enter Lagos enter everywhere for Nigeria. All those Alimoji wey dey do Bambi and Laupana make pack all of them go your store make go give them better food make dem chop. Olóòkú ẹgbẹ́ Tijewo. Èyí náà ẹ wò dábàá ní tọ́ra wa ẹ mọye oil well táwọn pípù yìí ní ni. Àwọn pípù yìí ni wọ́n àwọn ló ń jọrọ Nàìjíríà. Ó yẹ wò nísìn mo fẹ́ ṣèzàkù kan fún yín but kẹ́ka play kìíní ìtọ́nà. Túfọ̀ ẹ̀ olódùkú bá kájú kéde ẹ̀dùn ó ti yá wẹ̀ náà náà kéde bó ẹ̀dá àwọn obìnrin. This one loud o. Now ẹ̀yin náà wò a ní kúdọ̀ ilẹ̀ Yorùbá a ní south ó wà ní middle belt. Federal government kó heavy security síbẹ̀ tó jẹ́ pé àwọn alágbára Nàìjíríà wọ́n ló ń wa góòdù yẹn ni wọ́n ló ń wa epo yẹn àìmọye wọn tó ń jí kó. Ẹ wo security bẹ̀rẹ̀ bóyá tight. Ẹ lọ sí ilẹ̀ Haúsá ibi tí wọ́n ti mine àtajà àtẹ̀wọ̀n ló mine níbẹ̀. Wọn ò gbà kí federal government fi heavy security síbẹ̀. Wọ́n ní àwọn làwọn ní àwọn làwọn nílẹ̀ Haúsá so individual ló ní góòdù Zamfara ló ní góòdù Niger ló ní góòdù gbogbo ilẹ̀ Haúsá àti resources tó bá wà ilẹ̀ Haúsá Californium everything. Àpò àwọn olórí burúkú tó ń pera wọn ní ẹgbàá Fúlàní àpò wọn lówó yẹn lọ. Nigerian government ò dẹ̀ tó bẹ́ẹ̀ kọ́ lọ attack wọn bẹ̀. Ẹ wo iye àwọn èèyàn tí wọ́n dẹ̀ mú lórí ọ̀rọ̀ kúdọ̀ ẹ̀ wọ́n juwọ́lẹ̀ fún wọn ilẹ̀ Haúsá. Still yet people like this Gunmi wọ́n tún sì jáde wá sọ̀rọ̀ wípé torí pé gọ́ọ̀mẹ̀ntì neglect àwọn ní north làwọn ajìjàgbara wọ́n ṣe dìde tí wọ́n fi ń pa àwọn èèyàn káàkiri. Wọ́n sọ pé pa àwọn èèyàn wọ́n defend àwọn. Are they really defending them? No. Tó bá dàbí pé rọ ni màá bí ń pa ẹ̀yin tí ẹ bá léyàn nílẹ̀ Haúsá ẹ pé ilẹ̀ Haúsá kẹ́kọ̀ọ́ fáwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí wípé àwọn Yorùbá àwọn Haúsá pẹ̀lú àwọn other tribes tí wọ́n jẹ́ indigenous people ní north àwọn gangan ní Fúlàní ń pa. Ẹnujọ́ mẹ́ta yìí láwọn Haúsá kan ṣẹ̀ṣẹ̀ jáde tí wọ́n jára wọn tó jẹ́ pé bí àwọn Fúlàní ṣe wá jí àwọn èèyàn wọn kó báyìí
àwọn náà lọ sílùú àwọn, wọ́n lọ sí community àwọn Fúlàní yẹn, wọ́n lọ kó gbogbo àwọn ẹbí tiwọn náà. Wọ́n wá ní tẹ́ bá ti fẹ́ jẹ́ ká fẹ́ àwọn èèyàn yín lẹ̀ o, ẹ kọ́kọ́ fi àwọn èèyàn tiwa sílẹ̀, kódà kẹ́ tún fún wọn lówó tó máa tó jẹun, bí ìgbà tó bá san ransom àwọn èèyàn wọn. With immediate effect, káwọn Fúlàní sáré dá àwọn ènìyàn lẹ̀, káwọn Haúsá náà tó wá dá àwọn èèyàn wọn sílẹ̀, kẹ́ wú bọ́ ṣe kápá wọn, because wọ́n mọra wọn. Òun ló ṣe ń dùn mí fáwọn ọmọ Yorùbá tó jẹ́ wípé ẹnìkan ṣoṣo ló dìde tó gbà láti gbèjà wá lẹ̀ Yorùbá, táwọn ọmọ Yorùbá ta tún wá ń dìtẹ̀, ta tún jẹ́ lẹ́sẹ̀. Ká sáré gbọ́ ti máa yìí náà kó má dàbí pé máa bí ṣẹnu fún yín, má ṣe. Chapter 7, Part B, Section 275 of Nigeria Constitution stated that Sharia should be established if a state requires it. Now, I'm going to interpret it for you. A state to require it, the state government must require it. The state government must pass a law to establish it. Yes. So, if the Southwest states and leaders are not requesting for Sharia court. Now, ṣé ẹ ti rí bẹ́ẹ̀? Kò sí olóyè kankan ní Southwest, not even our governors, not even our councillors, not even our representatives, nobody, not even our commissioners, none of them requested for Sharia law. Sultan of Sokoto wá fẹ́ impose ẹ̀rí wa lórí, ṣé mi sọ fún yín? Àwọn arábí awo ni gbogbo wọn, awo as in gbogbo ali ni wọn, they are friends, they are all business partners. Tí ó bá ń ṣe bẹ́ẹ̀, kí olórí burúkú Gunmi, ó mà ṣe o, ó mà ṣe o, iṣu ẹni máa tọwọ́ ẹni bẹ po o. Màálù wá kú sílùú aláìlọ́bẹ, màálù kú sílùú tí ó sọ̀bẹ̀, ó kú bọ́ ṣe máa kú. Kábíyèsí Elédùmarè, ohun tí Nàìjíríà ń ṣe fáwọn ọmọ Yorùbá ò kéré o. Gbogbo nǹkan ni wọ́n fi ní ọmọ Yorùbá lára. Ẹlòmíràn máa kọ́ sí comment section pé ṣé Yorùbá nìkan nìyà ń jẹ ni, orí ẹ̀ ò pé ni, ṣé Ìgbò lè ní àbí Haúsá lè ní? Did I know how they are doing their things? Ẹ̀yà tèmi lèmi máa fèsì náà, ohun tó kàn mí lèmi dá sí, mi ìyọnu sọ̀rọ̀ lọ́rọ̀. Gẹ́gẹ́ bí àwọn kan ṣe sọ nígbà tí gọ́ọ̀mẹ̀ntì bẹ̀rẹ̀ tí wọ́n tápù ṣe Sunday Igboho pé wọn ò sí ní gọ́ọ̀mẹ̀ntì, nǹkan tí ó kàn wọ́n lọ dá sí kíníkan. Gbọ́ èsì tí bàbá mi lóye Sunday Igboho fún wọn. Bàbá mi ní àwọn ò sí ní gọ́ọ̀mẹ̀ntì lóòótọ́, ṣùgbọ́n ohun tó kàn àwọn làwọn dá sí. What right do you have as a Sultan of Sokoto from the north to be daring our governor? Yoruba people, it is time to shine your eyes, open it wide. I kuku know my Ekiti people. Number being that ẹ máa gbé Sharia law, ẹ máa dìbò. Ṣé mo bá àpapọ̀ actions speak louder than voice? You will tell us why you want to take it to Ekiti, my state. You will tell us the constitutional and legal framework, that jurisdiction that you have, and what you want to use to back this alien culture. I want to bring to the state. These people living in Ekiti that are pushing for this agenda, they are not indigenous. Àwọn tó wá láti Kogi state, wọ́n rántí àwọn most àwọn tẹ́ńtẹ́ máa mú gbà yẹn, trace their lineage. Táwọn àtọ̀hún Yorùbá ìmọ̀ pé àwọn tó ti pẹ́ díẹ̀ tó fún ilé táwọn náà ti gbọ́ Yorùbá tó sọ̀tù máa mú gbà yẹn. Táwọn ń sọ pé àwọn àtàgé indigenous ò káwọn náà ṣe Muslim. These are people pushing for this rubbish. The fact that we have more than 96% Christian in Ekiti, that does not make Ekiti state a Christian state. Ekiti is not a Christian or Muslim state. No, ilẹ̀ òòṣà nílẹ̀ Ekiti. Ilẹ̀ àwọn egúnmọ̀lẹ̀ ẹ̀fẹ̀ gbé Sharia wà. Níbo ilẹ̀ àwọn bàbá it is home to Ọ̀ṣun. Ìrẹ́ ni ìlú Ògún. Adó ìlú ọmọ Ifá. We don't know. Brother, we are expecting all of you and your Sultan to take this matter to court. If you want to toe the civil line, we are ready for you. And if it is the another way, trust me, the good people of Ekiti are ready to defend their land. The law that actually back it up for you to bring Sharia to a state without the requirement by the state government and the majority of the people, you will explain it, yes, to the good people of Ekiti State.
They will explain why you think the Sharia court is above the Supreme Court of this country. And gbogbo ẹ̀yin ọmọ àlè tẹ́tí gbowó lọ́wọ́ àràbù ó dàbí pé orí yín ti dàrú. They are forgetting about the favour they promise you. Because media ọmọ will never allow you to turn your balance to Sudan and Somalia. And you will win there. I'm telling you because that's what you want. Ogun de ní ṣẹlẹ̀. Ẹ lọ Somalia kẹlẹ wo tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹ lọ Sudan, ẹ lọ Pakistan, ẹ lọ Western region has come back to life. Regional government is coming. You see the Middle Belt region, they will have their own region because they are not north. Enough of deceiving them with the Arewa propaganda. Enough is enough. Be and let other people be. Yes. Ṣé ẹ ti gbọ́ nǹkan tí màá yìí sọ? Òótọ́ ọ̀rọ̀ ló sọ náà. Kò sáṣà dànù níbẹ̀ bó ti jẹ́ pàwọ̀ support restructuring tàbí one Nigeria. What we want is freedom. Freedom. Total freedom. Ó tó gẹ́ ó ṣe kí ni ó tó gẹ́ níbi tàbádé. Now ẹja dẹ́ka ìpolówó ọjà. Ẹni pẹ̀lú àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákì ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ògbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògbò ó bá rí bí ògògbò sísẹ́lẹ̀sẹ̀rẹ̀ ó sẹ̀ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀ olóyè máyégún aníkúlákówọ̀ ló jìgẹ̀jìgẹ̀ bí ẹ̀kọ́ akọ́nabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wọ̀jú gbogbo ayé bá gbóná lálálá bí iná àjẹrù táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ́ olóyè máyégún aníkúlákó oṣù òróró sùmọ̀lú lórí ọkiri ojú ogun àbúgbò rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fìdí ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ní tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ̀ kó dìde kò sí olóyè máyégún aníkúlákó gbogbo ara kìkì yóò abániyẹ̀ràwọ̀ ẹni wò agbólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò ní òkun ìwọ náà rẹ̀ yóò ká rẹ̀ ló kọ́ lọ́gbọ́n. Ẹ káàbọ̀ padà yìí èèyàn wa. Now this is bàbá Máyégún. Ìwọ tó bá fẹ́ dira fẹ́ tẹfá kò fẹ́ fìdẹ̀gbẹ́ múlẹ̀ kò fẹ́ ṣògùn tajà àwọ̀rò ọṣẹ àánú kò fẹ́ gbàwé gbèlú olórí ọkọ anything spirituality ẹ pé bàbá Máyégún wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà òun lè ṣe eré ìmọ̀ yín mass tv tí mo ti ṣe wá ròyìn wọn fún yín mo dẹ̀ máa ń sọ kankan mi ò ní kẹ́lẹ́bọ̀dì lọ bá wọn máa sọ pé mi ò mọ̀ wọ́n rí but iṣẹ́ tí wọ́n ń ṣe fáwọn èèyàn ló jẹ́ kí mi ọmọ yín mass tv sì máa ròyìn wọn fún yín according to our testimonies tá à ń receive so fún di èyí ẹ̀yin tẹ́ bá nídìí wọn ẹ pè mí voluntarily ojú àdúrà kò ní gbé ọ̀dàlẹ̀ now kó tó di pé màá play the next video ẹ ká sáré dé ọ̀dọ̀ bàbá láàúlá bítàtì ó wà very important. láàúlá bítàtì ẹkùn tí ń wọ̀ ní àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ka ẹ̀sìn ìyáàdànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàúlá bítàtì ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàúlá AGBA bítàtì yóò bá wọn jáàjà ìṣòro ara ríro ń kọ́ láàúlá bítàtì òun ni kẹ́ ẹ gbẹlura láti wáyé gbòógì láàúlá bítàtì rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447452737 tàbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá ráyè rí inú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ láàúlá bítàtì gbẹ̀rura kò rí àtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà ènìyàn wa láàúlá bítàtì ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì kò ṣe gbòógì olóró anything tradomedical bóyá ẹni heart problem kidney problem liver any type of àrùn bóyá ìwọ ò lè kọ́lé gbọ̀ngbọ̀ngbọ̀ o fẹ́ jẹ́ kí ọmọkùnrin yẹn kó tóbi ju bó ṣe wà lọ tó dẹ̀ fẹ́ jẹ́ kó wà natural tí ò ní any side effect ẹ pé láàúlá bítàtì o fẹ́ àdódùn ni pẹ̀lú orí ẹ̀ ni
prostate cancer ni ulcer ni anything ẹ pé alájìlá awolabitati èmi fún ara mi mo lè fọ ọmọ sọ̀yà ẹ jẹ́ sáré play fídíò kan fún yín kó tó di pa àwọn máa lọ. Every Yoruba person supporting Fulani, you are setting up yourself to become like the Hausa people. Remember when Hausa was supporting Fulani? We are Hausa Fulani, we are Hausa Fulani. Where are the Hausa people today? Ask me. Fulani have completely overwhelmed them. It's called emasculation. Completely emasculated them. The same thing is what happened to them. Traitors, saboteurs in promise. They will promise them heaven and earth. They will give them anything they ask for in order to ensure that they get into you, they subjugate you. Now they have left the Northern, having taken the Northern and taken it to Sokoto, they now want to come into Oyo, they want to come into Ondo. Once they take over all those places, it's over for the Yoruba. It's over for you. By the time the Fulanis are done with you, believe you me, if you don't rise up now to fight for freedom. Ọmọ Yorùbá ohun nàbí kánú lè gbọ́ yẹn wọ́n sì gbé mo kí gbogbo yín káàbọ̀ sórí ètò alẹ́ kan sí ètò yín ètò Mass B TV níbi tí a ti sojú abẹ ní Odù Àgbúà kò ní pẹ́ mo kí gbogbo yín pé ẹ ṣé mo dúpẹ́ ẹ má gbàgbé láti comment pé ìbùkún ni fórílẹ̀-èdè ilẹ̀ Yorùbá òmìnira Yorùbá la fẹ́ àwa la rán bàbá wa Professor Bánjí Akíntóyè àti Sunday Igboho níṣẹ́ láti wá aṣojú wa lójú gbogbo àgbáyé àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ máa bá a kọ sí comment section Odù Àgbúà kò ní gbé ọ̀dàlẹ̀ bye bye good luck.